àgbà onítọ́ lórí ilẹ̀ àgbà ṣẹ́rí brọ́dà mi nínú ìmọ̀ àwọn ni mo gbé wá sórí ètò fún ẹ̀yin tí Akéde ká lọ́lọ́run lélẹ́yìí o ojú ni wọ́n ṣàìmọ̀ fólókò. Akí ogun ẹ̀yin olólùfẹ́ ayé. ọ̀rọ̀ tí mo sọ yẹn on a neutral ground ó máa kọ́ mi lẹ́nu but tí ẹni tó bá ti pàtẹ́ mọ́ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn máa. Akí ogun ẹ̀yin olólùfẹ́ Akéde àti ogun ẹ̀yin olólùfẹ́ Tani Ọlọ́run káàkiri ẹ̀kọ́ yàtá kábíyèsí Olódùmarè kábíyèsí fa. Ohun tí àwọn mùsùlùmí a sì kí ogun ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé lẹ́yìn tẹ́ nífẹ̀ẹ́ ìran bàbá yín tẹ́ nífẹ̀ẹ́ ìlú yín tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá akíyín. Ohun tí àwọn mùsùlùmí tí wọ́n ń pè káàkiri wípé àwọn kan jáde tẹ́ ń gbọ́ àwọn kan jáde wọ́n sọ wípé Ọ̀ọ̀nìrìṣà olórí aládé gbogbo kábíyèsí bàbá wọ́n ní Ọ̀ọ̀nìrìṣà wípé ó ju ànábì Muhammad lọ. Àwọn mùsùlùmí wá jáde wọ́n wá sọ wípé kí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà kó jáde kó fẹnu ara wọn sọ wípé àwọn ò ju ànábì Muhammad lọ. Wá sí títí àwa kọlọ Ọlọ́run káwá rẹlẹbọ kẹkọ jáde kó tún máa ní ẹnìkan ju ànábì lọ àtẹni ọsán àtẹni wọn lọ di ànábì lọ tẹ ẹ bá dìbọ kẹ ẹ bọta kẹ dìbọ kẹ ẹni wọn lọ di ànábì lọ ti dáná o onídìí ńdàkọ òun náà tí mo kọ rẹ ọ yẹ kó jáde síta ní kẹyìn mùsùlùmí mo túbá wọn ti dáná sí mi lọ́rùn kí n tó déwájú Ọlọ́run nínú wọn ni mo ju ànábì lọ. ṣe rí ibi tí sùúrù bá wà ràn Yorùbá dé ṣe rí ibi tá a ti finú wénú tá a ti jẹ́wọ́. eléyìí ju ìwọ lọ. torí olórí aládé gbogbo tí ẹ pé lílẹ̀ kóòtù òjìrè ti wá ń bì nílẹ̀ Yorùbá gbogbo apáta la gbà fún tó jẹ́ igbákejì Olódùmarè lẹ́yìn Olódùmarè Ọ̀ọ̀nìrìṣà ló kàn o tá ọmọ ojúlówó ọmọ ni lẹ́yìn wá sọ wípé kó falabalẹ̀ kó wá lọ apologize fún ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú kó wá dìbọ́ǹkì ọ̀rọ̀ níwájú ẹ̀yin tẹ́ gbàgbọ́ pé ẹrú lẹ́yìn wípé ọ̀fẹ́ forí adé gbolẹ̀. ẹ̀yin tí mo ti àsọ wọn gan tó wá jẹ́ pé kábíyèsí Ọ̀ọ̀ni ló sọ wípé èmi Ọ̀ọ̀nìrìṣà o àwọn tájọ́ mọ̀ Yorùbá àwọn pè é Ọ̀ọ̀ni ju Muhammad lọ gbogbo alámù kábíyèsí ẹ̀mí ga kábíyèsí ìṣàlùwà sọ pé èmi Ọ̀ọ̀nìrìṣà o mo ju Muhammad lọ a sọ pé bóyá wọn fẹ́ dájà lẹ ìpè bí a kún ṣàtúnṣe tó kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ò sọ àwọn ojúlówó ọmọ Yorùbá tá a mọ̀ kọ́ Ọ̀ọ̀nìrìṣà ju Muhammad lọ sọ tẹ́ bá fẹ́ ní káyọ̀ dìbọ́ǹkì ẹ̀ àwọn náà lẹ́nìkan wá dìbọ́ǹkì ẹ̀ èmi àwa mọ̀ wípé Ọ̀ọ̀nìrìṣà bàbá olórí aládé gbogbo ó ju Muhammad lọ tani kí wọ́n dìbọ́ǹkì àwa náà láì sọ pé ká dìbọ́ǹkì ẹ̀ lè wá sọ pé kí bàbá wa Ọ̀ọ̀ni wọ́n á sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ mọ̀mọ́ bínú ìmọ̀jú mọ̀mọ́ lọ. ó lọ fà ó ẹ mọ̀ ṣẹlẹ̀ nǹkan tó ń dùn mí ni wípé ànábì yìí mi ò tí ì róore tó ṣe fún èmi personally but oore tí Ọ̀ọ̀nìrìṣà ti ṣe nínú life mi tí mo dúró yìí nítorí èdè tí mò ń sọ yìí Ọ̀ọ̀nìrìṣà òun ni aládé tó crown èdè tí mò ń sọ yìí so mo lè gbé fún Ọ̀ọ̀nìrìṣà pé òun ni ó tóbi jùlọ ní gbogbo àgbáyé. bẹ́ẹ̀ni ó tóbi ju ànábì lọ. kò sẹ́ni tí ó tóbi jùlọ. ó tóbi ju the whole Europe lọ. ó tóbi ju ààrẹ lọ. ó ju president lọ. ó ju president lọ. Muhammadu yín kò tó gómìnà kankan bí. kò tó gómìnà kankan. kò bá wa tó sọ̀rọ̀ Ọ̀ọ̀nìrìṣà. kò ṣe títì. ikọ́ tó máa ń dùn mí gangan lélẹ́yìí ó ṣe ń gbọ́ òbí tó bí mi tí bá gbé fún yẹn kò ní jọ yín lójú àwọn ẹ ló ṣe ọlọ́kọ̀ mi wá sílé ayé o èèyàn tó ò tiẹ̀ mọ̀ bí ṣe wá sílé ayé ìgbà tí bàbá tèmi àti ìyá tèmi ń bára wọn sùn kò ṣe pé bóyá òun ló sanwó hospital gbàtọ́ bí mi o ẹ wá ní kí n fi àwọn pẹ́rẹ́ǹtì nílẹ̀ kí wọ́n lọ máa gbé fún ará Saudi Arabia láì ṣe pé mo ya wèrè ẹ̀yin náà ẹ gbé sí làákàyè oore wo ló fẹ́ ṣe ju 72 vẹ́jì tí mi ò tẹ̀ tí ì rí. àní ohun tí wọ́n kọ́ lẹ́tàn gbé wá oníkún kà fún wa ṣẹ́jú ta ló ṣe. nígbà ọmọ Yorùbá títí náà bàbá rẹ̀ títí náà ìyá rẹ̀ tí wàá lọ ń gbé fún wọn mọ́. nígbà tí àwa tí àwọn èèyàn bá ń jáde nísìnyí tí wọ́n ń gbé jáde pé ànábì tẹ́ sọ yìí gan ẹ sọ wà márùn-ún tó dáa tó wù mo ò rí sọ.
ọ̀ lè rí sọ ẹ̀ mọ́ reason nígbà tó jẹ́ wípé nígbà ayé ànábì fún ara ẹ̀ èyí tó yẹ kó mójútó ọ̀rọ̀ ara ẹ̀ bó máa wọ inú ìwé yẹn àbí tó àwọn tó kọ àdìtì ẹ̀ máa yẹ sọ ọ̀rọ̀ dáadáa ìwé báìbù yẹn lọ mọ́nítọ̀ bóyá máa ju nǹkan táwọn mùsùlùmí sìn náà ṣe nìyẹn o torí tẹ́ bá máa rí muslim